Audio Jungle. ẹ ti ń bá bọ̀ tí pé kò síbi tẹ́ ẹ lọ brọ́dà mi Habib brọ́dà mi Habib brọ́dà mi Habib kò síbi tẹ́ ẹ dé brọ́dà mi Habib brọ́dà mi Habib yasalunaka kọ́lé lẹ́yìn ni ẹ ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó ti wá rí nísìn ìwọ àti brọ́dà mi Habib tẹ́ ń dá gbogbo ẹ̀rú tẹ́ ń bá gbogbo ẹ̀jẹ̀ tẹ́ ń ṣe gbogbo tẹ́ ń ṣe àwọn tẹ́ ń ṣe gbogbo ẹ̀ṣọ́ tó ń jòkó lóògùn bàbá wa tó yẹ sí pé gbogbo wa lájọ lẹ́tọ̀ọ́ lórí ẹ̀ tẹ́ níbi tá a ti ń gba lẹ́kṣọ̀. Alhamdulillah, adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. Atọrọ ìkẹ́ àti gẹ̀fà Ànábì Muhammad sallallahu alaihi wasallam, ìkẹ́ Allahu azza wa jal. Atọrọ ilé ìjẹta rẹ̀ kó mọ́ bá Ànábì Muhammad, kó mọ́ bá wọn ará ilé rẹ̀ kó sì mọ́ bá wọn sàhábà rẹ̀. Ẹmọ yawa nínú Islam lórí sunnah Ànábì Muhammad sallallahu alaihi wasallam, akirawa ìpẹ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Na'am, gbọ́nagbọ́n tí yasalunaka sọ. But ó ní clip kan tí mo kàn fi tí kọ́ nínú ọ̀rọ̀ jákujàku tí ó sọ yìí tí àwọn ará wọn ń gbé káàkiri. So clip yẹn ò wá sí lára eléyìí, àmọ́ fídíò kan náà ni wọ́n ti gé yẹ́lẹ́yẹ́lẹ́. So mo gbọ́ tí yasalunaka ń sọ nínú ọ̀rọ̀ tí ń fi ń fèsì fún àbúrò dáàdì wọn, ẹ̀yùn àbúrò Habibu. Ó ń sọ bẹ́ẹ̀ pé ààyè tó já sí wípé ẹ ti ń ṣe tafsir, ẹ ti ń ṣàlàyé ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala, ẹ ti ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ ẹ̀sìn wo lẹ ń sọ ní markazi náà? Ila yasalunaka. Tafsir wo pàtó lẹ ń ṣe ní markazi? Èyí tó tiẹ̀ kàn mí jù nìyẹn. So in tó pàtàkì sí mi ni ìsọ pé ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀sìn, ẹ̀ ń ṣe tafsir ní markazi, ẹ̀ ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ní markazi. Oye, èyí tó kàn mí jù nìyẹn. Kí lọ́rọ̀ ẹ̀sìn pàtó ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ń ṣàlàyé ń bẹ̀yìn tó ṣàǹfààní fáwùjọ? Ká fún wa ká gbọ́. So tó bá dijọ́ mi yasalunaka jẹ́ ń yá ọlọ́pọlọ. Ó sọ yí pé ààyè ibi tẹ́ ẹ̀ ti ń bẹ̀sìn jẹ́, ààyè ibi tó já sí wípé ẹ̀ ti ń da ẹ̀sìn rú, ààyè ibi tó já sí wípé ẹ̀ ti ń fi àìmọ̀kan ẹ̀ ti fi ń sọ̀rọ̀, ààyè ibi tó já sí wípé ẹ̀ ti ń fi òdo àti emotion ẹ̀ ti fi ń ṣe kíni, ẹ̀ ti fi ń sọ̀rọ̀. So ààyè ibi tó já sí wípé ẹ̀ ti ń bú àwọn sàhábà Ànábì, ààyè ibi tó já sí wípé ẹ̀ ti ń present àwọn sàhábà Ànábì fún àwọn èèyàn bí ẹni tí ò jámọ́ nǹkan kan, wal iyadhu billah. So ààyè ibi tó já sí wípé ẹ̀ ti ń ba Ànábì ọ̀sálàmù, ẹ̀ ti ń ba lórúkọ jẹ́, lórúkọ yìí pé hadithu kan ò ṣe kíní kan, tó sì já sí pé òdo àìmọ̀ kan orí yín òun lẹ́ ń tì bọnú gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí. So gbogbo àwọn nǹkan yìí ló yẹ kó ṣe kíni, ló yẹ kó kà mọ́ intẹ́ ń ṣe ní kíni tẹ́ ń ṣe nínú agbo yìí. So àmọ́ ìpẹ́ ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn wo? Ọ̀rọ̀ ẹ̀sìn wo? Ó ní ẹ̀ ń bẹ̀sìn jẹ́, ẹ̀ ń bá àwùjọ jẹ́, ẹ̀ ń da ìlú rú, ó yé báyìí, pẹ̀lú àwọn àìmọ̀kan àtòdó tẹ́ ń fọ́n káàkiri yún, ó yé báyìí. So àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ó wá rí nípa ti àfáà Thawban tí ẹ̀ kan ń ṣe jákujàku yún, oye, lẹ́yìn òfin bẹ́ẹ̀ kàn wá lọ títí, àyàfi tá a bá kàn fẹ́ ní tàlíkù díẹ̀ ráńpẹ́ lórí rẹ̀. So ìrẹ yasalunaka, ṣé táfà Thawban bá sọ pé ogún bàbá àwọn ni, ṣé wọ́n jẹ̀bi ni? Ṣógún bàbá rẹ̀ ní markazi ni? Ṣebí wọ́n ní kó wá kéwú nínú ogún Sheikh Adamu tí wọ́n fi kalẹ̀ tí ń ṣe markazi, ṣógún bàbá tiẹ̀ ni? So tí àfáà Thawban bá sọ pé ogún bàbá àwọn ni, wọ́n àti ìṣejù rárá àti rárá. Ṣé ìṣogún bàbá wọn ni? Sọ pé kí ìṣogún bàbá wọn dá. So àbí Habibu tó kó yín jọ sábẹ́ òun ló ní ni? Ṣé Habibu tó kó yín jọ sábẹ́ òun ló ní ni? Ó yẹ ká Habibu máa dúpẹ́ pé òun ò nínú àwọn ọmọ ìyá àbá àwọn ọmọ bàbá àwọn ẹni tó já sí wípé so àpátápá ara ni wọ́n. Ó yẹ kó máa dúpẹ́. Ó yẹ kó máa dúpẹ́. Ó yẹ kó máa dúpẹ́ pé òun ò ní ẹni tó lè dá wa, òun ò lẹ́ni tó lè dá wàrà nù tí ò lè fún wàrà nínú àwọn ọmọ ìyá àbá àwọn ọmọ bàbá. Ìtọ́jú yóò bá ti rí ń bẹ̀ yùn, kì í ṣe gbogbo àwọn jágbàjàgbà tó ń jókòó tó ń sọ lórí ogún àwọn ológun
so ìwọ jà fún ogún bàbá rẹ̀, so bóyá tí bàbá rẹ̀ bá sì wà láyé, so ṣàlàyé fún bàbá rẹ̀ pé tọ̀ ìrẹ bàbá abẹ́ gbọ́, so ẹ tètè sọ àsọ́lẹ̀ báyìí o, kí wọ́n pín ogún yín tí bàbá ti sí láyé mọ́ nǹkan kan bẹ́ẹ̀ o, óyé, so kí àkọ́bí yín kan àbí kejì yín kan àbí kẹta yín kan kọ́ mọ́ wá gbẹ́sẹ̀ lórí ogún yín bí lágbájá ṣe gbẹ́sẹ̀ lórí ogún bàbá rẹ̀ o. So now ìrẹyẹs alúnákà, àwọn ọmọ Sheikh Adamu wọ́n ní ráìtì àti sọ pé ogún bàbá àwọn ní kíní yìí kí wọ́n pín lábẹ́ ṣẹ̀ríà. So ogún yìí ti tó pín látọdún yìí, ọdún kèlórè tí bàbá Adamu ti kú rahimahullah. So tí kan náà ọmọ wá jáde lónìí tí wọ́n sọ pé so kìnìkan lórí ogún bàbá wọn tí ì ṣe jù, wallahi wọn tí ì ṣe jù, ìwọ gan ló mọ̀ tó ń ṣe àtàwọn ìyókù rẹ̀. So óyé ẹ̀rí báwọn irú wọn ni wọ́n mọ̀ bú àwọn èèyàn pẹ̀lú àwọn òbí wọn, wọ́n mọ̀ sọ pé wọn ní bíbí, ẹni bíbí òun lẹ̀ ń ranjú mọ́ ogún ológun, ẹ̀ sì lè ranjú mọ́ ogún ìdílé yín. So kálẹ̀ bá ní bíbí ni ogún ológun kọ́ lẹ́ ranjú mọ́ báyẹn, ogún bàbá yín, ogún ìdílé yín òun lẹ́ lọ ranjú mọ́ gangan. So ogún àwọn ẹni tí wọ́n bí òun lẹ́ lọ ṣe kíni, lẹ́ lọ ranjú mọ́. So àmẹ́wà tẹ́bà tì síbẹ̀ yun bí pé bọ́yá ó tayọ pé ẹ wá kéwú ń bẹ̀ so fún délé yìí tí àfáàyùn tí Sheikh Sawwan bá sọ̀rọ̀ lálàsẹ̀ ìgbésí ayé gbogbo yín kò tí jù, oye, so àmọ́ eléyìí ò pàtàkì ká ṣe kíni ká dá sí, àmọ́ ìgbà tí mo rí pé òun fi àìnílàákà òun fi hàn nú ọ̀rọ̀ rẹ̀ bí pé bọ́yá wọn ní ráìtì àti sọ pé ogún bàbá àwọn ni nǹkan kan bẹ́ẹ̀, so torí ẹ̀ mo ṣe fi jú ọ lára pé ṣé wò ní bàbá tó lè lọ kílèmù ogún ẹ̀ ni, kí ni ń dùn ọ́ sí, kí ni ń ta ọ́ lára sí, kí ni ń bà inú jẹ́ sí. So ìwọ náà lọ ṣe tafsiri ń bi ogún bàbá rẹ̀, so kí àwọn ọmọ Sheikh Adamu náà máa wá ṣe tafsiri ń bi ogún bàbá wọn ló bá parí náà. Ẹ̀yin kí ní ìṣe wá ya òpè báyìí, kai subhanallah, èmi ò ríro àwọn eléyìí rí o, wallahi ẹ wọ́stì gan, Allah bẹ́ẹ̀ dá yóò fọ́nà mẹ́. Barakallahu fikum, ẹ máa nínú ẹ̀sìn wa lórí fundraising tí a ń béèrè fún, alhamdulillah, Allah bẹ́ẹ̀ dá ní kí a ti rí 6.7 million naira, so nínú 14 million naira tí a ń gbìyànjú láti ṣe kíni láti raise láti fẹ́ fi ra ilẹ̀ fún mọ́sálásí àti ilé kéwú gẹ́gẹ́ bí a ti sọ. So ẹ̀yin tí Allah bẹ́ẹ̀ dá ní kẹ́ máa dá sí láti àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ tá ti bẹ̀rẹ̀, àbí Allah bẹ́ẹ̀ dá kó máa ṣàṣàn ilẹ̀ san olóore o, àbí Allah bẹ́ẹ̀ dá kó máa ṣàṣàlékún arziki fún yín, so ní ọ̀nà tẹ́ẹ̀rù kan àtọ̀nà tẹ́ẹ̀rù kan látọ̀nà halali, so àwọn bí Allah bẹ́ẹ̀ dá kó máa ṣàṣàn àwa àti ní ẹ̀san pẹ̀lú aljanna. So ẹ̀sìn bá wa a sì wà lẹ́nu ẹ̀, a sì ń tẹ̀síwájú. So ìtókùn wájú wá sí okù bí 7.3 million naira. Ẹ̀yin tí Allah bẹ́ẹ̀ dá bá ṣe arziki fún, ẹ má ṣe bá wa dá sí o, ẹ bá wa contribute sí, kí Allah bẹ́ẹ̀ dá kó máa ṣe contribute sí inú àlámà ètò àná ní ti dáadáa. Àkáǹtì wa 0045790267, Unity Bank, Shehu Ahmed Yusuf. Jazakumullahu khairan wa barakallahu fi.